Hello, ẹ̀yin èèyàn wa ẹ káàárọ̀ o, ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ káalẹ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi o. Ẹ ṣeun, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Kò sí nǹkan kan tó máa ṣe wá o. Lágbára ẹ̀jẹ̀ Jésù, àánú Ọlọ́run. A máa bá wa gbé, a máa bá wa lọ títí ayé. In Jesus' name, amen. Ṣé ẹ tún rí nǹkan tí mo tún mú wá? Ọlọ́run má yẹ kí èèyàn ronú, kí èèyàn máa ronú àròjinlẹ̀. Tí èèyàn bá ronú àròjinlẹ̀, ó máa da kí èèyàn dẹ̀ gbé nǹkan rere sọ, ṣe kó dẹ̀ gbọ́ nǹkan tó máa sọ, sọ nǹkan tó máa benefit gbogbo àwa aráàlú. Ṣé ẹ rí nǹkan tí bàbá Tinubu ń ṣe? Ṣé ẹ ti gbọ́ ń pa ẹ̀ pé ó ti fẹ́ tún Nàìjíríà ṣe? A à rí nǹkan kan gbọ́ níbi tá a wà yìí o. Torí bàbá Tinubu ó ti sé àyálé o. Ó sá àyálé ó ní láyéláyé. Kò sí nǹkan kan tó máa mì torí pé ó lóun fi owó òun ra ipò tóun wà yìí. Kò sí ẹnì kankan tó dìbò fún òun. Òun ti rà síbẹ̀, ara gbé dẹ̀ ni. Tógo bá jẹ́ tọlọ́run, Ọlọ́run á dá a lóhùn ìjọ kan. Kò sáṣegbé o. Àṣepamọ́ ló kù. Nǹkan tí mo fẹ́ kí bàbá Tinubu gbọ́, ó dẹ̀ mọ̀ nìyẹn. Ṣé ayé ló ń ṣe yìí? Ṣé ayé ni bàbá Tinubu ń ṣe fún wa yìí? Pẹ̀lú gbogbo protest, gbogbo everything. I think ó sàn jù pé kí àwọn ọmọ Nàìjíríà ká continue protest yìí. Torí a mọ̀ nǹkan tá a ṣe fún Tinubu tó fi gbogbo irú ìyà báyìí tó fi ń jẹ wá. Kọ́ mọ̀ pé mo lọ sí ibì kan ọjọ́ yẹn, mo bọ̀ bóyá kí ni tí ẹ fẹ́ jẹ o, jẹ́ ń sáré ra. Owó kan pọ̀ lọ́wọ́ mi ọjọ́ yẹn, owó pọ̀ lọ́wọ́ mi ọjọ́ yẹn. Mo ra bread, mo ra ẹyin, mo ṣá ra àwọn nǹkan pẹpẹ tó lè tó mi jẹ. Kíni dọ̀ ẹ̀wọ̀n mi jẹ? Bread àti ẹyin. Bá ní kí ìyá yẹn ta èló ló kù lọ́wọ́ mi ọjọ́ yẹn, 200 naira. Mo dẹ̀ fẹ́ fi gbé ọ̀kadà dé ilé ọjọ́ yẹn. Mi ò fẹ́ wọ́n. Ó wá ku 20 naira kan nínú àpò mi. Mo ní màmá ẹ jọ̀ọ́ ta 20 naira. Ó ní níbo ni mo ti fẹ́ rí? Mo ní ṣe mo rẹ ẹyin sí àti bread pé mo fẹ́ fi dín ẹyin. Mo ti ẹ̀ ní tòmátì nílé. Ó yá, bó ṣe ju ẹyọ mélòó ẹ ta fún mi, 20 naira péré. Màmá yẹn wá ku sẹ́rìn. Ó ní àbí òun mọ̀ pé bí mo ṣe sọ yẹn náà ni mo ṣe jẹ́. Ṣé pé bóyá mo fẹ́ sèbẹ̀, kí ló fẹ́ fi yàtọ̀ 20 naira? Rodo 20 naira. Rodo ni mo ní màmá, bó ṣe ju ẹyọ mẹ́rin ẹ tí a ṣe ṣá fún mi. Bí màmá yẹn ṣe kó rodo, ó kó fún mi. Rodo tó kó fún mi ní ayé ìgbà kan, ó yẹ kí rodo yẹn kó jẹ́ 50 naira. Ṣùgbọ́n màmá yẹn kan ṣàánú kan fún mi. Kò sí wọ́n lé rodo 50 naira. Kò sí rodo 50 naira. Rodo ti bẹ̀rẹ̀ láti orí 500 naira. Ayé máa ṣe. Okay, ó dàbí pé èló mo ti ẹ̀ 200 ni. 200 naira mo ní 20 naira. 200 naira. 200 naira mo dẹ̀ ní another 200 tí mo fẹ́ wọ́n mọ́. Mi ò ra àlùbọ́sà wà nílé, tòmátì eléso wà nílé. Kí nǹkan rí kó ta ata 200. Ó ní kò sa ata 200, ó bẹ̀rẹ̀ láti 500 naira. Ata rodo 500. Ara rodo tó ń tà ní 50 naira, kò sí 50 naira, kò sí 100 naira. Ó ní 200 gan pò pé kò sí. Ǹjẹ́ irú ayé wo lélẹ̀? Irú ayé wo lélẹ̀ pé 500 náà bẹ̀rẹ̀ sí ní tòmátì. Rodo bẹ̀rẹ̀ láti 200. Láti 500 náà ti ń lé rodo. Wọ́n ń ta rodo 200. Láti from 500 up to 500, 1000. Bí ṣe máa rà ní. Èmi tí ẹ rò pé bóyá bí mo ń sọ 20 naira báwo. 200 naira. Ó ní kò sí rodo 200 naira àfi 500. So ẹ̀yin èèyàn mi, báwo láyé, níbo láyé yẹn lọ́, níbo là ń lọ? Níbo ni Tinubu fẹ́ gbé wa dé? Níbo ni Tinubu ń gbé wa lọ? Ṣé crime ni kí bàbá Tinubu kó sọ pé dandan òun fẹ́ dúró sí? Ṣé rí gbogbo èyí tí à ń sọ yìí, ẹ jẹ́ ká ronú dáadáa, ká ronú jinlẹ̀. Bàbá Tinubu ò fẹ́ kí ayé Nàìjíríà yìí dà o. Bàbá Tinubu ó mọ̀ọ́mọ̀ fi owó ra bẹ̀. Ìránṣẹ́ èṣù ni bàbá Tinubu. Ìránṣẹ́ èṣù ni ó rọ̀ lọ́rùn láti jẹ́ ìránṣẹ́ èṣù ju kó gbọ́ràn sí
àwọn tí ìyà ń jẹ kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu. No, ẹ wò ó dáadáa. Bàbá yìí kì í ṣe èèyàn, ó ti di ẹbọ. Bàbá yẹn ti di ẹbọ. Ó ti di ẹbọ sí Nàìjíríà lọ́rùn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká panu pọ̀. Ẹ má sọ pé ẹlẹ́yà kan lelé, ẹ̀yà kan lelé, ẹ̀ ń ṣe Christian, ẹ̀ ń ṣe Muslim, ẹ̀ ń ṣe kíni. Ẹ jẹ́ kí gbogbo wa be in unity. Kì í ṣe religion la fi lọ ń ra nǹkan lọ́jà o. Kì í dẹ̀ ṣe religion la fi wà láyé yìí. Agbára Ọlọ́run ká mọ̀ pé Ọlọ́run kan yìí náà ni gbogbo wa ń sìn. Agbára Ọlọ́run ni gbogbo wa fi wà láyé. Ó dẹ̀ dá wa pé ká wá sin òun. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa panu pọ̀. Ká gbàdúrà kí Ọlọ́run bá ti ẹni burúkú kúrò ní orí ìbàjẹ́. Torí ó fẹ́ pààyàn, Ọlọ́run ò dẹ̀ ní fún un ṣe. Bàbá Tinubu ò mú lẹ́rọ̀ o. Kò mú lẹ́rọ̀. Nǹkan tí mo ti ẹ̀ sọ pé àmọ̀ràn mi ni pé bóyá ká kàn continue ká máa ṣe protest. Bóyá ó máa títí t'Ọlọ́run máa fi bá wa tì dànù. Ṣé a máa sọ pé à kígbe tó ni? Àbí a máa sọ pé sọ̀rọ̀, rojọ́ tó ní nǹkan tí bàbá yìí tẹ́ fẹ́ fojú Nàìjíríà rí. Ẹ jọ̀ọ́ kì í ṣe crime láti wà lórí oyè gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ. Sọ, ó ní kì í ṣe ẹ̀bi òun. Ó ní ká lọ bá governor wa, governor state kankan. Pé ká lọ bá àwọn náà ní. Ṣé àwọn governor tó ní ká lọ bá yẹn, ṣé àwọn náà increase owó epo ni? Ìjọ́ tí president débẹ̀ lówó epo ló increase owó epo. Ṣé àwọn governor náà ṣe yẹn ni? Àbí kì í ṣe àṣẹ tó bá pa làwọn governor náà máa tẹ̀lé? Àwọn governor míì tí ẹ sọ pé kán fún dáadáa o. Mo forúkọ bo governor yẹn láṣìírí. Wọ́n ti ẹ̀ tó bẹ́ẹ̀ rìn tó sọ̀rọ̀. Wọ́n ní kán mú dáadáa because bàbá yẹn ò ń ṣe ẹran tó rọ̀ pé kò sí nǹkan kan tí ó wà lọ́wọ́ àwọn. Àṣẹ tó bá pa náà ni. Ṣé wàhálà wà nínú pé ká darí èèyàn ni? Ṣé dandan ni kó darí wa ni? Àṣé ìkà ló fẹ́ fi wá ṣe. Ó ní kán lọ bá àwọn governor. Ṣé àwọn governor náà mú gbogbo ilé ayé le koko? Àbí àwọn governor náà sọ pé kọ́jà wọn. Ṣé rí tí epo bá ti wálẹ̀, ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan náà máa wálẹ̀? Torí àwọn ọlọ́jà kì í ṣe bí àwọn ọlọ́jà o. Kì í ṣe bí wọn. Because nǹkan tó ń rà lọ́jà ó gbówó lórí. Mọ́tò tó ń fẹ́ fi wọ̀, tó ń fẹ́ fi gbé dé ibi tí wọ́n ti fẹ́ tajà, ibi náà ìyẹn ti gba gbogbo gain àwọn ẹni ẹlẹ́ni. Tẹ bá sọ lọ sọ́bọ̀, àwọn driver ní kì í ṣẹjọ́ àwọn nǹkan tí ìjọba ń tà lépo. Èmi gan pàápàá wọ́n ní gbogbo iṣẹ́ táwọn ṣe ní ọjọ́ kan pé epo gan làwọn ń ná gbogbo ẹ̀ lé lórí. Nígbà tí ó ṣe epo tá ń rà sígbà tí ẹni tó fi síbẹ̀, torí òun ló fi Buhari síbẹ̀. Buhari ò ta epo ju 200 upward. Kò ta lesser than 200 lé Buhari ta epo. 185 kò tí ẹ̀ wọ 190, kò tí ẹ̀ gbọ́ 200. Bí bàbá Tinubu ṣe wọlé báyìí, ó gbé tí ẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ó di 600. Àwọn kan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ta 650, 600, 620. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bó ṣe ń gbówó lé díẹ̀díẹ̀ ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń gbówó lé. Nísìnyí epo ti di 1,200. 1,020 naira. 1,000 per kg per litre. Àwọn kan ń ta ní 1,050 naira. Àwọn kan ń ta 950. Ó ti ẹ̀ cheap tán àríró ẹ̀ rí 950. Níjẹta la gbọ́ pé wọ́n ní lábẹ́òkúta, ìyẹn ń sọ, òun ń bọ̀ láti Abẹ́òkúta báyìí. Wọ́n kí kò tí ẹ̀ wá sí, tó àti jẹ́ pé nǹkan tó ti ẹ̀ wà, tó tún cheap, kò tún wá sí, wọ́n tó tún gbówó lórí. Àwọn ẹni ẹlẹ́ni á wá lọ sí filling station, mọ́tò ọjọ́ mẹ́ta wà ńbẹ̀. Tẹ bá dé títì ńsìn ẹ lè rí mọ́tò. Níwọ́n báyìí because gbogbo wọn ti wà nílé epo. Wọ́n ti lọ páàkì sílé epo. Fún odindi ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin pé kán dúró, bóyá wọ́n á gbé epo dé. Àwọn ẹni ẹlẹ́ni wà ńbẹ̀. Àìmọye àwọn tó ń fẹsẹ̀ rìn. Wọ́n wọ ọ̀kadà, wọ́n gbé mọ́tò ilẹ̀ wọn, ọ̀kadà náà á fá wọn lórí. Ẹ̀sìn yẹn ti ẹ̀ better díẹ̀. Ṣé téèyàn bá ti ẹ̀ lọ wọ àjáwọ̀, ju wípé o fẹ́ lọ láti Ìkòròdú dé Èkó ńsìn, tó bá ti ní 20,000 o fi ra epo 20,000. Tó bá ti ra 20,000 sínú mọ́tò tó máa fi dé Èkó, láti Ìkòròdú dé Èkó, o máa jẹ̀gún ni, o máa páàkì mọ́tò sí Èkó ni tó máa fẹsẹ̀ rìn wálé.
Òun ni nǹkan tó ń trending ní Nàìjíríà ń sìn. Ní àdúrú nǹkan tí bàbá Tinubu tó ń fojú wa rí. Ẹni bá rí bàbá Tinubu, ẹ̀ẹ́dẹ̀ bá wa bẹ̀ wọ́n. Kí bàbá Tinubu kó jọ, kó gbà wá. Ọlọ́run ló lè gbà yàn, kì í ṣe Tinubu, torí èṣù ni òun gangan ni èṣù rán wá. Òun àti èṣù náà jọ ń jọba, náà jọ ń ṣe gbogbo ọdún tó ń ṣe. Bẹ́ẹ̀ Ọlọ́run á yọ ìyà yìí, á yọ lára Tinubu. Nígbà tó fi ń jẹ àwọn mẹ̀kúnnù, tó fi ń jẹ àwọn Nàìjíríà. Àwọn kan ṣépè ṣe, kí tí ẹ ṣe pé nǹkan téèyàn tí ẹ lè fẹnu sọ. Wọ́n ṣe ń ṣépè fún, náà ń ṣe fún àwọn ọmọ ẹ̀, náà ń ṣépè fún, náà ń ṣe fún àwọn ọmọ ẹ̀. Téèyàn bá ń hu, gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ pé téèyàn bá ń hùwà èpè, tó bá gbàdúrà fún, èpè yẹn ló máa ṣe ẹ̀, kò sí bó ṣe lè ṣe, bó ṣe lè gba àdúrà tó máa ṣe ọmọ lára. Èpè náà ni because ó ń hùwà èpè, ó di dandan képè yẹn mọ̀. Bẹ́ẹ̀ tó bá ń hùwà tó dà, tó ń hùwà àdúrà, tàdúrà máa fi mọ́ ọ lórí. Tó bá ṣépè fún ẹ, àdúrà yẹn ló máa gbà ní. Bọ́rọ̀ ayé yìí ṣe rí nìyẹn. Lọ́rọ̀ àwọn tó ń ṣe bí. Ebenezer ní ìwọ tó ń ṣe bí. Wọ́n sọ fún ẹ títí olóòní gbọ́. Kó mọ̀ dájú pé ilé ayé ta wà ló máa ti gba èrè ẹ̀ṣẹ̀, ló máa ti bẹ̀rẹ̀ sí ní máa jẹ ìyà ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá bàbá Tinubu sọ, ẹni tó bá mọ̀. A túbọ̀ máa sọ náà ni, but it's better ká lọ sí protest, ká fojoojúmọ́ wà ní street ká máa ṣe protest bí àgbẹ̀. But Ọlọ́run á kó sí inú. Lágbára Kristi, kò sí ẹni tọ́lọ́run dá tí ò lè, kò sí Ọlọ́run tó dá tó lè mú. Ẹni tọ́lọ́run ò lè mú kò dá sáyé yìí. So torí ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Yín èèyàn mi, a dúpẹ́ lọ́wọ́ yín. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di o. Ọwọ́ tẹ máa fi tẹ like, subscribe àti share. Ọwọ́ yẹn kò ní rọ o. Orúkọ Jésù, ẹ ṣé gan tẹ́tí sí wa. Bye.